bí Fíṣẹ̀ngù àṣeyọmí kúrò nínú ọmọ oyè fún ìtẹ́ Àwùjalẹ̀ Ìjẹ̀bú lòdì sófin o. Kwamua ló kọ lẹ́tà sí gómìnà. Gbajúgbajà akọrin fújì King Wasiu Ayinde Marshal tí ọ̀pọ̀ yẹn mọ̀ sí Kwamua ti kọ ìwé sí gómìnà o Dàpọ̀ Abíọ́dún ìpínlẹ̀ Ògùn wípé kùdìẹ̀kudiẹ wà nínú ọ̀nà o tí ìdílé Fíṣẹ̀ngù àfifẹ́ yan Àwùjalẹ̀ Ìjẹ̀bú tuntun. Nínú lẹ́tà tí Kwamua fi ránṣẹ́ sí gómìnà Abíọ́dún nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Wahab Kessitu San lọ́jọ́ 9 oṣù kínní yìí, gbajúgbajà olórin fújì náà sọ pé kí ẹbí Fíṣẹ̀ngù wá ṣe àgbéyẹ̀wò àwọn òfin o tó rà mọ́ ìyànsípò ọba tuntun sórí ìtẹ́ Àwùjalẹ̀ kó sì fóun náà láǹfààní o láti dupò wọ́n. Wàsíù ní ẹbí tó kàn láti jẹ Àwùjalẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, wọ́n sì tún gbọ́dọ̀ tẹ̀lé gbogbo òfin tó yẹ kí wọ́n tẹ̀lé o. Kéwọn à ń fẹ̀sùn kan àwọn adarí ìdílé náà wípé wọn kò fẹ́ káwọn èèyàn kan láǹfààní láti wà lára àwọn ọmọ oyè tó fẹ́ dupò Àwùjalẹ̀ ni o. Ó ní gbogbo ìgbésẹ̀ tí ẹbí Fíṣẹ̀ngù wà àti ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ti ń gbé lórí yíyan Àwùjalẹ̀ tuntun ló lòdì sí àlàkalẹ̀ tó yẹ kí wọ́n tẹ̀lé o. Ìlúmọ̀ọ́ká olórin náà tún bẹnu àtẹ́lu bí ìdílé Fíṣẹ̀ngù wà ti sọ pé kí gbogbo ọmọ oyè gba fọ́ọ̀mù o kí wọ́n sì farahàn níwájú ìgbìmọ̀ tí yóò ṣàyẹ̀wò fún wa. Kéwàá ní gbogbo àwọn ìlànà yìí lòdì sí òfin àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn. Àwọn olórí ẹbí Fíṣẹ̀ngù wà kò fẹ́ káwọn ọmọ oyè kan láǹfààní láti kópa nínú ìyànsípò Àwùjalẹ̀ tuntun o. Wàsíù Àyìndé ló sọ bẹ́ẹ̀. Wàsíù Àyìndé sọ nínú lẹ́tà tó kọ sí gómìnà ìpínlẹ̀ Ògùn, ó ní à ń fi àsìkò yìí mú wá sí etí ìgbọ̀nyìn o pé akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde kọ ìwé sí ẹbí Fíṣẹ̀ngù wà láti ṣe ìpàdé láti yan Àwùjalẹ̀ tuntun láàrin ọjọ́ 14. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ wípé bí ẹbí yìí ti ń gbáradì fún ìpàdé ọ̀hún ní ẹnìkan tí wọ́n pè ní ọmọọba Adélẹ́yẹ Lateef Adébúyìwá tó pe ara rẹ̀ ní alukoro ẹbí Fíṣẹ̀ngù wà gbé ìkéde mìíràn jáde o, èyí tó sọ pé káwọn ọmọ oyè lọ gba fọ́ọ̀mù kó sì farahàn níwájú ìgbìmọ̀ tó yẹ kó ṣàyẹ̀wò fún wọn o. Ọjọ́ 12 oṣù kínní ọdún yìí ni a gbọ́ pé àwọn ọmọ oyè gbọ́dọ̀ gba fọ́ọ̀mù náà. A fi àsìkò yìí sọ pé gbogbo ìgbésẹ̀ yìí kò tọ̀nà rárá o, ó sì lòdì sófin àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn. Wàsíù tún sọ nínú lẹ́tà tó kọ náà wípé àwọn olórí ẹbí Fíṣẹ̀ngù wà kò fẹ́ káwọn ọmọ oyè kan láǹfààní láti kópa nínú ìyànsípò Àwùjalẹ̀ tuntun ni o. Kéwọn àtún sọ pé gbogbo ọmọ ìdílé Fíṣẹ̀ngù wà ló lẹ́tọ̀ọ́ o láti kópa nínú ètò ìyànsípò Àwùjalẹ̀ tuntun. Ó ní ìgbìyànjú àwọn èèyàn kan láti gba ìwọ́jú gbẹ̀yìn lórí yíyan Àwùjalẹ̀ tuntun yóò dá wàhálà sílẹ̀ o. Wàsíù Àyìndé ló ń pariwo tantan bẹ́ẹ̀. Ìròyìn àjọyọ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká o, ẹ má fi èròǹgbà yín sábàlá àríwísí, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.